ọwọ́ olórí na December 1st ọwọ́ akẹ́ ọgbọ́ ẹ̀bùrù òṣèwé àwọn tó yẹ wọ́n mú akẹ́rẹ́ di wẹ́dà lórí ẹ̀mú December 1st ara àpọ̀tọ́ December 8th àwọn ọ̀dọ́kú lọ́gbà fún wẹ̀lẹ̀ na ní ẹ̀fọ́ ìlú Zion ẹ̀fọ́ ẹ̀bá kẹ́lẹ́ mọ̀ lọ́pọ̀ àtà kẹ́lẹ́ mọ̀ lọ́pọ̀ wọ́n ẹ̀ka yẹ kìlọ̀ ọ̀gá ìsẹ́mbò ọ̀gá ìmẹ́lẹ̀ ìdẹ́ ọ̀gá mọ̀lẹ́ ọmọ ọ̀gá ìjọ ọ̀gá mọ̀lẹ́ ọmọ àbúrò yá ẹ̀ka tó padà mú ká ọ̀gá mọ̀lẹ́ ọmọ. Vamos, Lucas!